mo ṣe ẹ̀làbọ́rú mo ṣe ẹ̀làbọ́yì mo ṣe ẹ̀làmọ́yìn bọ́ síṣẹ́ o ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ mi ẹ ṣeun tí ẹ ń bá wa kà lọ ní Ohùn Olódùmarè TV. Mo fẹ́ ká fi àsìkò yìí sọ nípa ọ̀rọ̀ wa tí à ń bá lọ. Ifá wí ó ní kókó lẹ́lẹ̀lẹ́ ọrùn ẹ̀pà, ó ní tá a bá tú ẹ̀pà ó tú, ó ní tá a bá sì tú ẹ̀pà ò lè ta. Ọ̀nà tó gbà yé èmi rèé, tá a bá wo nǹkan tí Ifá ń sọ yìí, ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àwọn àgbẹ̀ ni. Ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àwọn àgbẹ̀ ń lọ̀rọ̀ kókò àtẹ̀pà, torí pé àwọn ni wọ́n mọ̀ nípa gbíngbin ẹ̀pà, àwọn náà ni wọ́n sì mọ̀ nípa koríko lẹ́lẹ̀lẹ́ tí mọ́ wù lọ́rùn ẹ̀pà. Tá a bá ní ká tú Ifá yìí gẹ́gẹ́ bí òye àyíká wa, a rí pé gbogbo ìgbàkúùgbà tí àgbẹ̀ bá ti lọ sóko tó bá ti lọ rèé gbin ẹ̀pà, ẹni kókó lẹ́lẹ̀lẹ́ mọ́ wù ń bẹ̀. Yàtọ̀ sí pé ẹ̀pà kò sí nǹkan tó jọ mọ́ irúgbìn tí wọ́n ń gbìn tí kókó lẹ́lẹ̀lẹ́ ò ní wù ń bẹ̀, tó jẹ́ wípé wọ́n gbọ́dọ̀ wá ọgbọ́n sí àwọn kókó yìí kí wọ́n má bàa ṣe ba irúgbìn wọn jẹ́. Ẹ̀yin kan, ẹ̀yin fi òye tí yín hàn nínú ìwà ojútùú sí ọ̀rọ̀ tí à ń sọ yìí. Ẹ ní a fi kókó àtẹ̀pà lẹ̀, a jàpá, a sá lọ. Tí wọ́n bá ń fi kókó sílẹ̀ àti irúgbìn tí wọ́n gbìn, gbogbo wa mọ̀ wípé tí koríko bá ti lè bá irúgbìn dọ́gba, irúgbìn yẹn ò ní dàgbàsókè débi pé yóò ṣe kíni o, yóò ta, yóò ṣe é jẹ. Tí àwọn àgbẹ̀ bá ń fi kókó lẹ̀ sọ́rùn ẹ̀pà, kò ní sí ní tá a mọ̀ pè lẹ́pà mọ́ láyé òde òní, kò sì ní sí irúgbìn kankan tí a mọ̀ rí pè bí iṣu ni o, bí àgbàdo ni o, bí ẹ̀wà ni o, bí nǹkan kan tá à ń jẹ lónìí. Kò ní sí àwọn irúgbìn mọ́, nítorí pé gbogbo irúgbìn tí àgbẹ̀ ń gbìn, òun ni kókó lẹ́lẹ̀lẹ́ ṣe kíni o, ni wọ́n ń jáde ń bẹ̀. Ìdí nìyí tó fi jẹ́ wípé a lè fi kókó sílẹ̀ lọ́rùn ẹ̀pà o. Ẹ̀yin tó ṣe pé fífilẹ̀ lẹ́yìn mú wá gẹ́gẹ́ bí èrò tiyín, a lè fi lẹ̀. Àkọ́kọ́ náà, tí àgbẹ̀ bá fi lẹ̀, ẹ jẹ́ ká kọ́kọ́ wò pé kí ni èrò àgbẹ̀ tó fi kọrí sóko láti lọ rèé gbìn ẹ̀pà. Àwọn wàhálà kan wà tí ó kọ́kọ́ ṣe, gẹ́gẹ́ bíi pé bóyá ó fẹ́ roko, bóyá ó fẹ́ kọbè, bóyá ó fẹ́ ṣàwọn kankan tí ó kọ́kọ́ jẹ́ ẹni tí ó kọ́kọ́ ṣe ní ìbẹ̀rẹ̀ kó tó di pé yóò gbin ẹ̀pà. Tí àgbẹ̀ bá torí kókó lẹ́lẹ̀lẹ́ tí ń bẹ lọ́rùn ẹ̀pà tó bá torí ẹ̀ fi ẹ̀pà lẹ̀, ó túmọ̀ sí pé wàhálà àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe, bóyá ó kọbè, ó roko, ó ṣe gbá, ó ṣà, gbogbo wàhálà tó kọ́kọ́ ṣe yẹn, ó ti kọ́kọ́ ṣe kíni o, ó ṣègbé. Èròǹgbà rẹ̀ tó fẹ́ mú jáde nídìí ẹ̀pà tó lọ gbìn, òun náà tó ṣe kíni o, ó tún ṣègbé. Ṣó ti yé wa? Ìdí nìyí tó fi jẹ́ wípé a lè fi kíni o, a lè fi kókó sílẹ̀ lọ́rùn ẹ̀pà. Ọgbọ́n wo láwàá tà sí? Ọgbọ́n tí gbogbo wa fi ń yọ ìpín lójú tá a fi fọ́ ojú, òun náà la fi yọ kókó kúrò ní ọrùn ẹ̀pà. Ọgbọ́n àti sùúrù tá a fi yọ ìpín kúrò lójú tá a fi fọ́ ojú, òun náà la ṣe kíni o, la fi yọ kókó kúrò lọ́rùn ẹ̀pà. Kí ẹ̀pà ó lè bá a ta, ká lè bá a rí nǹkan kan mú kúrò nínú ìgbìyànjú tá a ṣe. Gbogbo nǹkan tí Ifá ń pa lówe yìí, ẹ jẹ́ ká wo ohun tó jẹ́. Ohun tí Ifá fẹ́ ká mọ̀ tí ń pa lówe fún wa ni pé gbogbo nǹkan rere tó o fẹ́ dà lóde ayé, òun ni yóò ní kókó lẹ́lẹ̀lẹ́ bíi títọrùn ẹ̀pà yìí. O ti dá Amẹ́ríkà tán lọ wá rí pé tó àṣẹ lóòótọ́ ni pé wọ́n san tax yìí tàbá dẹ̀ san, àmọ́ tí wọ́n mọ̀ ṣe fún wọn, bóyá ẹni tí ó bá san lè gbé bẹ́ẹ̀ lálàáfíà, àmọ́ so tax tán san yẹn, òun la lè rí bíi kókó lẹ́lẹ̀lẹ́ lọ́rùn ẹ̀pà. Tó o bá wọgbọ́n àti sùúrù tó fi máa san, ó ṣeé ṣe kó o sá wálé.
a sì tí ì rí kankan nu yín tó sá wálé nítorí tax. Kókó lẹ́lẹ̀lẹ̀ títí ẹnìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, tá bá ní ká wò ó, téèyàn bá fẹ́ lo mọ́tò lóde ayé, ara nǹkan re tá a gbàgbọ́ pé nǹkan re ó ní. Ẹni tó wá ra mọ́tò tó wá torí pé ìjọ téèyàn ọba mọ̀ fọkàn sí, wọ́n mọ̀ sọ pé kéèyàn wá ra nǹkan kan sí ara mọ́tò èèyàn. Owó tó mọ̀ fọkàn sí, èèyàn mọ̀ náà. Àwọn owó pẹ́pẹ̀pẹ́ tó ń ná yẹn tó fọkàn sí, àwọn ni kókó lọ́rùn ẹ̀pà tó jẹ́ pé o gbọ́dọ̀ wọ́gbọ́n tó dà sí kí ọkọ̀ mọ́ bá gorí odó mọ́ ọ lọ́wọ́. A wá lọ léèwé, adéléèwé tán ló bá di pé a máa gbọ́dọ̀ mọ́ lọ lecture room, a máa gbọ́dọ̀ mọ́ lọ kíláàsì déédéé, a máa gbọ́dọ̀ mọ́ lọ kíláàsì déédéé. Kíláàsì tó gbọ́dọ̀ mọ́ lọ ní kókó lẹ́lẹ̀lẹ̀ lọ́rùn ẹ̀pà. Nǹkan àṣeyọrí òun ni iléèwé jẹ́. O gbọ́dọ̀ wọ́gbọ́n àti sùúrù tó dà sí tó fi jẹ́ pé o máa lọ kó lè bá rí kíni o, bóyá nǹkan kan tó torí rẹ̀ ṣe kíni tó torí ẹ̀ lọ kó lè bá rí mú délé. Ọmọbìnrin mọ̀ rẹwà o, ọmọbìnrin mọ̀ dáa o, ọmọ níwà o, ṣùgbọ́n ó lágídí. Agídí ibẹ̀ ni kókó lẹ́lẹ̀lẹ̀ tí ń bẹ lọ́rùn ẹ̀pà. Ó ti gba sùúrù àtọgbọ́n láti ṣe kíni o, láti má jẹ́ kí ẹ̀pà yẹn ó tu, láti má jẹ́ kó wíwà lọ́ọ̀ padà ṣẹlẹ̀. Ibi tó kù sí òun, èèyàn ó mọ̀ ṣe kíni, èèyàn ó fi ọgbọ́n àti sùúrù, èèyàn ó fi lò ó. Àwọn nǹkan wo la tún fẹ́ ṣe nínú ayé? A fẹ́ kọ́lé, wọ́n mọ̀ gba àwọn owó kan tó yẹ pé ńgbà míì gan yóò fẹ́ súwọ́ tó nílé òun pé tó o bá lóò fẹ́ sanwó mọ́, ó túmọ̀ sí pé àṣeyọrí ò ní ṣeé ṣe lórí ilé tó ń kọ́ lọ́wọ́. So n tí fà ń pa lówe fún wa ni pé gbogbo nǹkan rere tá à ń lépa lóde ayé, gbogbo nǹkan tó jọ mọ́ rere tá à ń ṣe lóde ayé, òun ló ní kókó lẹ́lẹ̀lẹ̀. Àwọn kókó lẹ́lẹ̀lẹ̀ ń tá bá ti wá débẹ̀, á ṣe kíni o, á fi ọgbọ́n àti sùúrù á fi tó. Ibi tí mo ti mú ifá ìjáde ni à ń pè ní odò fa òtúrúpọ̀n lọ́wọ́ ọ̀tún, ọ̀wọ́nrín lọ́wọ́ òsì, táwọn àwọn ń pè ní òtúrúpọ̀n wọn ní fá. Ẹni tí fà ń bá bí, ẹni tí fà ń sọ fún ọ ni pé o mọ̀ ṣàṣeyọrí o, gbogbo nǹkan ó mọ̀ lọ dáadáa, ṣùgbọ́n àwọn ibì kan wà tó jẹ́ pé yóò mọ̀ nílò kó o ní sùúrù kó o sì fi ọgbọ́n sí. Tó o bá ti ń dé àwọn abala bẹ̀, fọgbọ́n sí kó o sì fi sùúrù sí kí o lè bá rí èrè tó fẹ́ sí òun, kó lè bá rí sí. Bí ó ṣe yé mi, òun lèmi ṣe tún. Ìwọ tó bá ṣe pé ó tún yé ọ jù bẹ́ẹ̀ lọ, bá wa fi sí under comment section. Ìfanita bá ti jí ọlọ́gbọ́n ní ká mọ kọ́ra wa. Ó ní amójìn kùtùkùtù ká mọ pílẹ̀ wèrè. Ní tí fáńkọ́ wa ń bẹ̀ náà ni àfaradà, àforítì. Tó bá dásìkò tó yẹ ká ní sùúrù, ká ní sùúrù. Tó bá dásìkò tó yẹ ká sáré, ká sáré. Tó bá dásìkò tó yẹ ká rìn, ká rìn. Tó bá dásìkò tọ́rọ̀ gba ìjókòó, ká jókòó. So àsìkò tí ọ̀rọ̀ gba sùúrù, ó ní àsìkò tí kókó lẹ́lẹ̀lẹ̀ ṣe kíni o tó ń wú lọ́rùn ẹ̀pà. Ní tí fá fẹ́ ká mọ̀ nìyẹn. Mo fi àsìkò ìdánu dúró náà. Mo ṣe ẹ̀là mọ́yìnbọ́rú, ẹ̀là mọ́yìnbọ́yè, ẹ̀là mọ́yìnbọ́ ṣiṣẹ́.